ṣé kí ni wọ́n àrin sàábé ní Umar àbí kìí ṣe ńlá fi pè ní Faruq. Abdullahi ibn Mas'ud ó ní ma zilna a'izzatan mundu aslama Umaru radiyallahu ma zilna a'izza láti jọ́ tí Umaru ti di mùsùlùmí báyìí láti dológe ní Maka àwa mùsùlùmí torí pé wọ́n bí ẹni kankan dáa kó wá sọ pé bóhun ti wá ti jẹ́ lẹ́yìn ìgbà tí Umaru ti dọmọ lẹ́yìn Ànábì sallallahu ma zilna a'izzatan mundu aslama Umar láti jọ́ tí Umar ti di mùsùlùmí báyìí kò sẹ́ni kankan tó lè ṣoge sí wa àwọn náà doge nínú ìlú à ń gbé sáni tẹ́lẹ̀ ṣùgbọ́n gbà tí Umar ti di mùsùlùmí ta ni ó challenge wa Abu Hafs ń bẹ́ẹ̀ radiyallahu anhu Umar radiyallahu anhu ìyẹn náà pẹ̀lú àdúrà Ànábì ni ó sallallahu alaihi wasallam ìyàwó Aisha radiyallahu anha ó lánàbí sallallahu alaihi wasallam ara àdúrà rẹ̀ kí Umar tó di mùsùlùmí ó ní pé ó máa ń sọ wípé Allahumma a'izzal islam bi Umar ibn Khattab Allahumma a'izzal islam bi Umar ibn Khattab ìrọlú ọba dẹ́dà pín ẹ̀sìn rẹ̀ lé pọ́n wa lé gbogbo fún wa lo Umar. Ikhwa àǹfààní ń bẹ nínú ọ̀rọ̀ ètò pọ̀ àwọn èèyàn máa ń wà tó ṣe pé Ọlọ́run ọba máa ń fi wọ́n ṣe àìzá ní pàǹgẹ̀rẹ̀ ẹ̀sìn táà sọ pé alágbájá wà ń bẹ àwọn èèyàn máa bẹ́ẹ̀ especially university wọ́n ní professor kìíní kan wà ń bẹ nígbà tó wà university professor Rahman táwọn vice chancellor wá fẹ́ rẹ̀ wọn ní prof wà ń bẹ wọ́n ti fẹ́ wá lé wa ní masjid rí tí wọ́n bá báyìí wà ń bẹ àwọn tán rán wá sì padà nígbà tí àwọn sisters kẹrọ bojú táwọn kan lé wọn lọ bàbá yẹn tẹ̀lé wọn dé bí pé wọ́n ju àwọn náà sẹ́yìn káńtà ó ní mo gbà bẹ́ẹ̀ tó bá ṣe pé nítorí ìtẹ̀sìn Ọlọ́run. Hafidhohullah Professor Rahman so àwọn èèyàn mọ́ gbà bẹ́ẹ̀ tó ṣe pé tí wọ́n bá wà láàrin wa ìkẹ́ ìgẹ̀ àpọ́nlé ni fún wa ẹ má jẹ́ ká sọ wọ́n nù ẹ̀yin ṣàbá bẹ́ẹ̀ tí ìmọ̀ nǹkankan ló jẹ́ kẹ́ rò pé gbogbo èèyàn lẹ́lẹ́ ìjà rọ́hà tí pé ọmọ èké ń ṣe yín ni your minds are still inside the box your minds your brain are inside the box kì í ṣe gbogbo èèyàn lẹ́lẹ́ ìjà rọ́hà ẹjẹ́ sọ̀rọ̀ kanis ẹ lọ wá ní o máa sọ bí tó wà Sheikh Ubayd ibn Abdullah al-Jabiri ló sọ ó ní síyásà dáwà wà pé tá bá ṣe nǹkan báyìí kò dá o tá bá ṣe nǹkan àwọn bàbá yìí àwọn bàbá àgbàlagbà ni wọn ẹ mẹ́jà o wọ́n ti kọ́kọ́ dààmú káwọ̀ tó dé o ẹ̀rọ yẹn ni Sàláfì tó ṣe rò pé bẹ́ẹ̀ ló ṣe é sí àwọn kan lọ́lọ́run fi gbogbo ìdí nǹkan yẹn tó fi rọrùn títí yẹn wá dùn rìn ní ìsìn ẹ wá lé àwọn yẹn kó bẹ̀ tí wọ́n bá lálébù ìmọ̀ ká ṣe sùúrù àléébù àbí ká súnmọ́ wọn láti yí wọn padà ṣùgbọ́n ká sọ pé a lé wọn kó bẹ̀ yẹn àìgbọ́n tó ní o àìgbọ́n tọ́lọ́pàá bá mú ọ ní ìsìn ta ló pè kó wá bèèlè ẹ dámilò ó mọ̀ wá aláàrùn ẹjọba wá prof ẹjọba wá prof àbíyàn ní sọ bẹ́ẹ̀ ẹbá wá professor aláró lọ àwọn àgbàlagbà ìdí nǹkan yẹn nìyẹn tó bá ṣe kúló wa ní ẹbá wá ṣe Najimudeen lọ tó ọlọ́pàá bá ti rí wọn báyìí ara wọn ó balẹ̀ mo ti rí ni o ọlọ́pàá mú brọ́dà kan mọ́ wà ń bẹ̀ wọ́n ní àáfàá yẹn kidnap ìyàwó ẹ̀ ni àwọn kan competition pé àfáà kidnap ìyàwó wọn ọlọ́pàá ó ṣàpè wá sí station Sheikh Najimudeen wá tẹ̀lé wọn lọ́bẹ̀ nígbà tí area commander kì í ṣe DPO area commander rí bàbá yẹn ó dìde kúrò lórí àga òun ló fi wọ́n sórí àga ńgbà tí wọ́n jókòó ó wá ní ká lọ kọ ẹni tó competition yẹn wá kádẹ̀ tó mú wá sọ́fíìsì kọ́kọ́kọ́ jù sínú gadroom
ṣáwọn bàbá eléyìí ló sọ pé wọ́n kidnap ó ní ṣáwọn bàbá eléyìí ló kidnap ṣáwọn ẹrú àwọn eléyìí ló ń pè pé wọ́n kidnap ọmọ òun ẹ kọ́kọ́ ju òun ga sínú bedroom tẹ́ bá ti lé àwọn yẹn kó nínú dáwà yìí tẹ́ bá ti sọ pé níbo lẹ́gbẹ̀gbà bẹ́ẹ̀ ni Umar ṣe jẹ́ sí ẹ̀sìn Ọlọ́run Ibn Mas'ud ní radiyallahu ma zilna a'izzatan mundu aslama Umar Islam Umar yẹn gangan ala da'watin minan nabiyyi sallallahu alayhi wa sallam ni wípé Allahumma a'izzal islama bi Umar ibn Khattab